gbas gbos gbos gbas gbas gbos gbos gbas gbas gbos gbas. Ó ti ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀. It don happen. Kàkàkà ó ti ṣẹlẹ̀. Ẹ lọ tẹ́tí sí ọ̀rọ̀ tá a sọ níjọ́ wo òun ló ti dìpọ́ ti ń jáde báyìí báyìí. Ẹni tí ó mọ̀ tàn, ẹni tí ò wádìí tàn, ẹ gbọ́, ẹni tí ò wádìí tàn, ẹ sọ fún un kó lọ ṣe wádìí. Ọ̀pọ̀ èèyàn ni ò mọ̀ tàn, ọ̀pọ̀ èèyàn ni ò wá ìtàn, ọ̀pọ̀ èèyàn ni ò mọ̀ kankan. Mo sọ̀rọ̀ yìí kò tí ì pé ijọ́ mélòó nígbà tí Ọba Benin tó wá sí Lagos State. Àwa tá a gbé ìlú Èkó gan, àwa tá a sí l'Èkó, àbáwa tá a pẹ̀lú wọn l'Èkó gan, a mọ̀ tàn tá a sọmọ Èkó. Orúkọ mi lẹ́ẹ̀kan sí tí ẹ ti mọ̀ tẹ́lẹ̀, Orí Adé Adébọ́lá aka Àlùkà. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi káàkiri nílé lóko lájò lẹ́yìn odi. Mo kí yín lọ́pọ̀lọpọ̀. Èmi ọmọ yín náà ni tí ẹ ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kẹ́ ẹ wá tẹ́tí kẹ́ ẹ wá gbọ́ mi. Mo fẹ́ kẹ́ ẹ tara ṣàṣà kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ mi, kẹ́ ẹ dẹ̀ bá mi share ètò yìí. Ìjọ́ wo la sọ? Ìjọ́ wo la gbé jáde? Asari dokubo ó ti jáde, ó ti sọ̀rọ̀, ó ti tẹ̀ sí Ọba Benin àtàwọn Benin, ó ti tẹ̀ sí wọn lójú wòtòwòtò. Ó ti jẹ́ kí wọ́n mọ̀, ó ti jẹ́ kí wọ́n mọ̀. Ẹ gbọ́, ó jẹ́ kí wọ́n mọ òtítọ́. Torí pé àwa sọ nígbà yẹn pé àní ẹ mọ̀ tàn. Bẹ́ẹ̀ kò ṣe jẹ́, bẹ́ẹ̀ kò ṣe rí, ẹ mọ̀ tàn. Kí ló pilẹ̀ Èkó? Ẹ mọ̀ tàn. Sẹ́ńtúrì wo ni bàbá yín wá? Ẹni tó wá sẹ́ńtúrì wo ló wá? Àlẹ́ mọ̀ tàn. Tẹ́ bá mọ ìtàn ni ẹ má mọ̀ pé gbogbo ilẹ̀ Yorùbá tẹ́ rí yìí tó jẹ́lẹ̀ Yorùbá, àwọn kan ti kọ́kọ́ wà, àwọn kan ti wà tí wọ́n ti ṣẹ̀mí níbẹ̀. Ǹjẹ́ ṣé ẹ wá tàn lórí ẹ̀? Torí pé ẹ wá jagun àbẹ́ ẹ wá sọ̀rọ̀ ajé látòdìdí ìlú yín, ẹ fò bọ́dà. Bóyá jẹ́ pé àáká yìí pé ìran wa ni yín. Asari kó dokubo jáde, ó tẹ̀ sí yín lójú wòtòwòtò. Ẹ gbọ́, ó ti tẹ̀ sí yín lójú báyìí. Ó jẹ́ kó yé yín pé ìkọjá ààyè òun lẹ ṣe. Lagos Island lásán lẹ wá o. Lagos Island, àwọn sẹ̀kírì wa, àwọn kí lórúkọ wọn, tó jẹ́ pé àwọn oríṣiríṣi tí wọ́n wá jagun nígbà yẹn, àwọn apẹja náà wá. Ǹjẹ́ ìlú tẹ́ wá yẹn, ìlú wo ló sọ̀rọ̀ àǹdẹ̀? Ẹ gbàgbé pé oko àwọn kan tí wọ́n ti dọdẹ ni, tí wọ́n dẹ̀ ń dáko, tí wọ́n dẹ̀ ń pẹja, tó jẹ́ pé yàtọ̀ fún pé ìyẹn nìkan wọ́n wá ń pa ejòlá, wọ́n ń dẹ̀gbẹ́ nígbà yẹn. Àwọn wo ló sọ̀rọ̀ àǹdẹ̀? Tẹ́yìn ò bá mọ̀ ni, ẹ̀yin ò mọ̀ pé tẹ́ bá wò ó, Ìjẹ̀bú ló dé Òyìngbò. Ìjẹ̀bú ló dé Òyìngbò. Kí lẹ mọ̀ nípa ìtàn? Ìjẹ̀bú tẹ́ sọ yìí, òun ló dé Òyìngbò níjọ́ wọn àná, kó tó di pé wọ́n ń gé níbo ní Lagos State, níbi omi ìyẹn nìkan lẹ́yìn sọ ní Lagos Island. Àwọn Lẹ́kì àǹkó ìlú Ẹ̀pẹ́ ló já sí, Ìjẹ̀bú kan náà ni. Èdè wo náà sọ mẹ́ngbà yẹn? Kí lẹ mọ̀ nípa bẹ̀? Èdè wo lẹ ń sọ ń Benin? Ẹni pé ẹ̀yin Benin, ẹ̀yin lẹ lè kó. Ẹ wá sọ ẹ̀yin lẹ́yìn fáìní Èkó. Èkó is no man's land. Ẹlẹ́jọ̀kọ́ ara yín jẹ́. Asari dokubo náà, òun náà ti wá tàn ló jẹ́ kó tẹ̀ sí yín lójú. Ó dẹ̀ mọ̀ tàn ló jẹ́ kó tẹ̀ sí yín lójú. Torí pé kàn má máa wá fẹnu já wáyà. À ń pè yín lọ́mọ ìyá wa tòótọ́. À ń pè yín pé bìkan la gbà jáde. Bọ̀ ọ̀nà yẹn jìnnà síra wọn. Ẹ̀yin Benin tẹ́ bá gbọ́ Yorùbá, ẹ lọ tú fún un. Ẹ gbọ́ mi, ẹ jẹ́ kó máa mọ̀ wípé wọ́n wrong. Òfò omi wá,
o mọ iye omi o mọ iye ọ̀nà o wò pa àwọn wo ló sún síbẹ̀ àwọn wo ló sọ̀rọ̀ àdì gbogbo bẹ̀ o wá kílèmù òun kílèmù fáfá ààrẹ ò yá ẹ ní Benin ló ní Lagos State ẹ ṣe mistake ẹ mọ iye àbí àwọn ìpìlẹ̀ tó wà nínú Lagos State like márùn nínú márùn ẹyọ kan tẹ wá tẹ ní Lagos State nínú márùn tẹ wá tẹ ẹyọ kan péré ẹ dá mi lóhùn tẹ wá tẹ ẹyọ kan níbẹ̀ sóhun la fẹ́ sọ ẹyọ kan tẹ wá wá yẹn kéé pẹ́yìn náà lẹ ti wá àwọn kan ti wá tẹ́lẹ̀ rí àwọn kan ti wá tẹ́lẹ̀ rí ẹ wá ń sọ ọ̀rọ̀ ẹ wá ń jáde ẹ̀ńdọ́gbọ́n ju òkú ọ̀rọ̀ àwa dẹ̀ ní àmèsì àmọ́bi táwọn ọ̀ràn wá dé ìran Yorùbá òun ibi kẹ́ bá mọ̀ pé ibi tí ìran Yorùbá fẹ̀ dé tí máa jẹ́ kẹ́ ẹ mọ̀ lénìí láti Ọ̀yọ́ Ilé Ifẹ̀ ó fẹ̀ dé kó ó fẹ̀ dé Ògùn State náà tóbi gẹ́gẹ́ bí Ìbàdàn ṣe tóbi nígbà náà ni òun ló dé Èkó látara ọ̀ràn wa tí bá ṣe fẹ̀ lọ dé Ọ̀yọ́ ní gbogbo àwọn mo kí bọ̀dá mi mo kí bọ́dà mi títí dé Bẹ̀nẹ̀ lọ́hùn nígbà tí wọ́n kó àwọn èèyàn lóko ẹrú ẹ gbọ́ Bẹ̀nẹ̀ dé Bẹ̀nẹ̀ nígbà níbi tí wọ́n ti kó wọn lóko ẹrú tó fi wọ́n cross omi wọ gbogbo bẹ̀ yẹn kí la máa ń pè bẹ̀ yẹn Badagry àǹkó kẹ bá máa kéde pé bóyá àbí nǹkan kan ẹ lọ wò ó dáadáa ẹ má máa claim tí ò yẹ ká claim èmi ẹ sọ ọmọ Èkó mo kí bẹ́ẹ̀ ni bàbá mi mo kí gbogbo wa pé happy new month a kú oṣù tuntun oṣù bàbàbà láwà yìí oṣù December kò ní kó wa mẹ́rù lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọdún yìí ó máa ń lápẹẹrẹ nínú ayé ní ọdọọdún láyé kò ní lápẹẹrẹ aburú sí ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo wa pátápátá ànífojú sunkún ọmọ ànífojú sunkún aya ànífojú sunkún ẹbí pẹ̀lú àṣẹ Ọlọ́run wọn dẹ̀ nífojú sunkún àwa náà oṣù tó máa ń lágbára lóṣù yìí máa ń jẹ́ nínú gbogbo ọdún oore bẹ̀ ló máa jẹ́ tiwa pẹ̀lú àṣẹ Ọlọ́run aburú bẹ̀ kò ní jẹ́ tiwa o bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀pọ̀ èèyàn máa ń rí nǹkan gbèsè nínú December bẹ́ẹ̀ làwọn ẹlòmíín dẹ̀ máa ń sọ orí burúkú bẹ̀ kò ní jẹ́ tiwa oore bẹ̀ ní orí jẹ́ tiwa pẹ̀lú àṣẹ Ọlọ́run gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ tí mo fẹ́ kí ẹ mọ̀ pé di Lagos State ìlú Èkó ẹ má jẹ́ sọ Lagos State èdè English dẹ̀ ni mo kí brọ́dà mi Ọláwálé mo kí brọ́dà mi Apásílé náà tó tẹ́ bá wo ìlú Èkó generally òyòdò òyìnbó ni à ń sọ pé Lagos State ẹ má jẹ́ ká parọ́ fúnra wa mọ́ nínú kankan nínú àwọn nǹkan tá à ń ṣe yìí torí àwa máa jẹ́ ká ẹ máa mọ̀ Àdárí Asari dokubo tó jáde kì í sọ ọmọ Yorùbá ọmọ ọ̀dọ̀ yín bẹ̀ yẹn mọ́ Delta State ni ẹ̀yin wá sẹ́kọ̀ọ́ ẹ lọ bá gọ́vnà Sanwó-Olú ẹ wá ń sọ òkú ọ̀rọ̀ ìgbà táwọn náà ṣèwádìí ìtàn wọn ṣèwádìí mímọ̀ ìtàn torí tí wọ́n ti sọ fún wọn tó jẹ́ pé ẹrú ló wá padà ń jọba lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni ẹ sọ pé mo sọ bẹ́ẹ̀ àwọn ti di Yorùbá dẹ̀ ni wọ́n èdè wọn yàtọ̀ sí wọn ẹlẹ́yìn lẹ́ ń jọba ìran yín náà lè tẹ̀dó sẹ́kọ̀ọ́ ìran yín náà lè bulẹ̀ lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ̀nà tẹ́ ti wá jìnnà gbogbo àgbáyé òun ni no man's land àkọ́kọ́ kan tí màá fẹ́ kẹ́ kọ́kọ́ mọ̀ nìyẹn gbogbo àgbáyé Ọlọ́run á wá dáwọn kan pé ẹ̀yin ni kẹ́ ẹ máa ṣaṣojú ẹ̀ ẹ̀yin lẹ wà lágbègbè yẹn but èmi a ti máa ń fi tá bá fẹ́ dá èdè á wá fi nǹkan kan á fi yà wá lọ́tọ̀ọ̀tọ̀ òun tó máa kọ́kọ́ ń lò ní omi àpáta tí Ọlọ́run ọba máa ń lò láti fi yà wá sọ́tọ̀ wípé o jìnnà sí wọn sún sẹ́yìn ibi tó fẹ́ kílèmù yẹn o kílèmù ibi tó jẹ́ pé róòdù ni tó súnmọ́ yín dáadáa tá a máa ń gba róòdù wá sọ́nà lu yín
o ló fẹ́ claim bẹ̀ láti odidi far distance olówó wá síbí àbí so omi tọ́lọ̀ ti fi ṣe gàárì tó ti fi pín yín òun ló fẹ́ claim ni àbẹ̀wò. Ọba Benin ẹ lọ ṣe mẹ̀dọ̀ ẹ lọ wá ìtàn káwọn pé bá àwọn babaláyé tó dé àwọn babaláyé kan tó wá sẹ́kọ̀ọ́ àwọn kan ti kọ́kọ́ wà ńbẹ̀ tó jẹ́ pé ẹ mọ̀ ẹ bá pàdé. Nǹkan tí Yorùbá ní ni pé respect tán bá rí ẹnìkan àbójẹ́ ọba aládé kan tó yẹ pé kíní kan ẹ fẹ́ lọ́wọ́ agbára ìjà gẹ́gẹ́ bí Asari dokubo ṣe sọ àwọn ìjà kan lẹ́jà. Ẹ̀gbọ́n mà níyẹ àwọn tán jàjà náà ẹ lọ wo fídíò náà. Ẹ wá dé ẹ lè fẹ́ claim táwọn Fúlàní náà bá dé ẹ fẹ́ claim nǹkan tí èsè ti yín àwọn Haúsá ẹ fẹ́ claim nǹkan tí ò ṣe ti yín bọ̀ àwọn ìjọba wa fúnra wa nígbà tí wọ́n ti ń pa èdè àtàṣà wa rẹ́ tó jẹ́ pé wọ́n ti fẹ́ gbé èdè míì wọ́n ti fẹ́ fi da orílẹ̀-èdè rú. Èdè wọ́n gbé èdè English àbí èdè òyìnbó ẹ gbé wá fún wa pé ká máa sọ. Gbogbo nǹkan yìí tó fi dé pé àwọn òyìnbó ń gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́ àwọn àjòjì ń gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ gbogbo nǹkan yìí ẹ̀ wá nǹkan ṣe sí òun mo fi ṣe program pé èdè wa ó ṣe pàtàkì fún wa láti máa fi rí i pé àwọn nǹkan ìtàn á lè máa sọ jáde. Mo kí Mr. Sunday mo kí yín Adébánjọ happy new month sir. Àwọn ọ̀rọ̀ yìí àwa wá ń sọ fún yín ní gbogbo ìgbà ẹ wá ẹ rò ǹjẹ́ ṣé ẹ lo knowledge lórí ẹ Ọba Benin ṣé ẹ lọ ṣe béèrè ẹ ṣe wádìí lórí ẹ wádìí ẹ kà ẹ mọ̀ ẹ wò dáadáa kẹ́ tó sọ. Àwọn kan wá kó sí yín lábẹ́ kò sí tó kàn mí pẹ̀lú tó ń ṣẹlẹ̀ Lagos State bóyá wọ́n ń wọlé wọ́n ń dìmọ́ lé sílé torí ẹ̀ lẹ́sẹ̀ wá láti wá máa takò ọ̀rọ̀ kò sí tó kàn mí pẹ̀lú yẹn torí kìí ṣe ìdùnnú everybody nìyẹn pé wọ́n ń dìmọ́lì sílé bọ̀ lórí ọ̀rọ̀ tẹ́ wá sọ ẹ̀yin náà ti mú tó bá yẹ pé kiri ni ẹ̀yin náà ò kí ń sọ ọmọ ọkọ mọ́ torí pé Yorùbá nìran yín tẹ́ ti ń kílèmù Yíbò. Mo kí yín dá good morning sir Mr. Adégbóyèga àbí Mrs. Adégbóyèga Rufai bóyá Mr. Adégbóyèga dẹ̀ ni mo kí yín. Ẹ ṣé gan sà gbogbo àwọn nǹkan yìí ẹ wá sí Lagos State ẹ wá ń sọ ọ̀tàn ìgbà tí mo sọ̀rọ̀ yìí Ọlọ́run mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó kẹ́ mi fáwọn kankan yàtọ̀ fún pé màá lo kìtábù rásù mi ọpọlọ orí mi dáadáa pé kí n gbé kalẹ̀ àti pé kí n lè tó fi wá ṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ǹjẹ́ báwo ló ṣe rí how come kí ló fà á tí wọ́n fi wá níbẹ̀ yẹn. Happy new month sir mo kí yín a kú ọdún tuntun a kú oṣù tuntun oṣù náà kò ní gbé wa lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run orí bẹ̀ láàrí bẹ́ẹ̀ ni pẹ̀lú àṣẹ Ọlọ́run àdúrà wa gbà a ní ṣubú dànù gbà kankan pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ wá Lagos State ẹ wá ń claim pé ẹ̀yin lẹ find Lagos State tá a sọ bẹ́ẹ̀ fún yín ẹ jẹ́ sọ fún Ìjẹ̀bú General Ogun State ló ní Lagos State ẹ lọ wádìí dáa èmi ẹ sọ ọmọ Ogun State o mi sọ ọmọ Ogun State ọmọ Ìlọrin ni mí pọ́nbélé ẹ gbọ́ ọmọ Àfọ̀njá ni mí ẹ fẹ́ gbọ́ but ìtàn wíwá ìmọ̀ ibi tẹ́yìn wá dé yẹn kìí ṣe bẹ́ẹ̀ ló pin sí ibi tẹ́ ẹ mọ̀ dé Lagos Island nìkan lẹ wà gbogbo àwọn agbègbè tó wà níbẹ̀ ǹjẹ́ ṣé ẹ rí ibi omi lẹ́yìn wà gbogbo tẹ́ ń sọ yìí kò ju kéréje lọ́ngbà yẹn kó tó di pé wọ́n fi ilẹ̀ pẹ̀lú ilẹ̀ ìdọ̀tí ìrání tí wọ́n ti ń pa àlégbà tí wọ́n pa gílíntì wọ́n pa ejòlá nígbà náà lọ́hùn ibi tó ṣe dúró ń bẹ̀ lẹ dúró sí kí lẹ fẹ́ sọ nípa ìtàn kí lẹ mọ̀ nípa ìtàn lẹ Yorùbá gangan wọ́n máa wá sọ
kéréje fún yín nínú àwọn ìtàn ìwé ìtàn tẹ́lẹ̀ ní tẹ́yìn ò mọ̀ pé kìí ṣe ẹ̀yin lẹ find Lagos o, ẹ bá mi sí ẹ̀ sọ́dọ̀ wọn. Not your generation find the Lagos Island àbí find the Lagos Island. Yes, King of Benin. Ẹ jẹ́ kí n sọ fún yín dáadáa, kìí ṣe ìran yín, ẹ lọ ṣe ìwádìí páwọn bàbá arúgbó wo ló ń ṣiṣẹ́ tí wọ́n ń dọdẹ nígbà náà lọ́hùn. Ọdẹ tí wọ́n ń dọdẹ àwọn ẹranko ńlá ní Ogun State, Ẹ̀pẹ́. Àwọn Àwórì náà wà lára àwọn tó jagun, àwọn Ṣẹ̀kírì, àwọn ó tún kù àwọn kan náà ní tí n tó pa yín pọ̀ ẹ̀wà wá claim Lagos State. Kí ló mọ̀ tẹ́ o mọ̀ nípa ìtàn Lagos State? Ìwọ ò rí pé Ọlọ́run ti pín wa lọ́tọ̀ọ̀tọ̀, yàtọ̀ fún pé tá a bá gba road tó ọ̀rọ̀ ibi tí Ọlọ́run ti kọ wá pọ̀ tó ti ṣe wá papọ̀ nu, tó yẹ pé tá a bá gba ọ̀nà ọ̀rẹ́ Oǹdó lọ bẹ́ẹ̀ tá a bá fi láàlọ́ Benin. Bọ̀ tó bá fẹ́ gba Lagos State wọlé orí omi ni, ó ti ya yín lọ́tọ̀ọ̀tọ̀. Kí ló wá fẹ́ claim? Ẹ wá sí láti odidi bẹ̀ yẹn, ẹ wá ń claim kíní. Even nínú ìtàn tá a máa sọ pé Bọ̀nú tẹ rí yẹn ní bá ṣe ìwádìí dáadáa, ẹ máa gbọ́ pé Odùduwà tẹ Bọ̀nú, òun ló tẹ bẹ̀. But Ọlọ́run ti pín ààyè kan fún wa wípé boundary wa ni bọ́dà jẹ́bà, kí làwọn lọ síbẹ̀ yẹn mọ́. Tẹ bá wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé ìjọ́hun, àwọn Bọ̀nú wọ́n máa ń gba ìṣákọ́lẹ̀ tiwọn láti ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́. Láyé ìgbà yẹn ibi ẹni jẹ́ ká wá mọ̀ o, tẹ bá lọ wo ìlà ojú àwọn Bọ̀nú ẹ máa rí i pé lára wa ni wọ́n. Àwọn náà máa ń claim pé àwọn kì í sa Haúsá, ìran Yorùbá làwọn. Lára àwọn ọmọ tí wọ́n fi síbẹ̀ nígbà yẹn táwọn ọmọ Oòduà fi síbẹ̀, ara àwọn tó ń jọ rìn wọ́n ti gbé dé Haúsá síbẹ̀. Ẹ tún ṣe ìwádìí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ tí ọ̀parun bá ti wù ń bẹ̀, òun náà nílẹ̀ Yorùbá. Ẹ gbọ́ mi tún sọlẹ̀ Ìgbò ní ọ̀dọ̀ wa ń bí, ẹ lọ north ẹ lè rí òun nílẹ̀ Yorùbá tọ́parun wà ń bẹ̀. Àwọn ìtàn pọ̀ jáǹtì rárá, ìtọ́lọ́run fi kọ́ ẹ wa ó pọ̀. Wọn ó lójú ẹni tó mọ̀ túmọ̀ ọ̀parun. Kí ló fa sábàbí ọ̀parun? Wọ́n ti dà á nígbà tí wọ́n rìnrìn àjò pé tá a bá débi báyìí ibẹ̀ nìkan wá ti bẹ̀rẹ̀, báyìí ló ṣe rí gbogbo ibi tí ọ̀parun bá ti wà. A wà sọ fún yín, ẹ ní mà ìtàn, ẹ ní wá ìtàn. Ibẹ̀ náà nílẹ̀ Yorùbá dé. Bẹ́ẹ̀ ni bàbá mi Sunday Adébánjọ, bẹ́ẹ̀ ni àwa tá a jẹ́ ọmọ Yorùbá fúnra wa, àwa la gbé ẹ̀sìn àjòjì, ẹ̀sìn àwọn àṣà àwọn ìwà àjòjì tá a gbé wá tó fẹ́ sọ wá dìdàkudà. Gbogbo èdè tí wọ́n kó wá fún wa tí wọ́n fẹ́ ká da èdè wa nù, àṣà wa nù. Ẹ gbọ́, àṣà ni múra mi ìdákọ ìṣẹ̀ṣe o. Ẹ gbọ́ mi, àwọn èdè oríṣiríṣi tí wọ́n kó wá fún wa ó dá wàhálà lẹ̀ sílẹ̀ Yorùbá. Ó ba orílẹ̀-èdè Nàìjíríà generally, ó bo orílẹ̀-èdè Nàìjíríà jẹ́. Ká tó wá sọ ilẹ̀ Yorùbá táwa wà. Àwa Yorùbá wa la wá gbé sórí jù bí ẹni tí nǹkan ṣe wá. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń jọ̀hún èdè wo náà sọ ń Benin, torí pé wọ́n mísì papọ̀, èdè yẹn yàtọ̀. Bọ̀ nísìn wọ́n fi broken ṣe olórí èdè wọn, torí pé ó ti wọ́n mísì papọ̀. Gbogbo nǹkan yìí wọ́n ń gbà lọ, àwa rorí nígbà kankan mọ́. Asari dokubo tí ò bá jáde tí ó tẹ̀ sí yín lójú wò tòótò báyìí pé ẹ̀ mọ́ tẹ̀ ń ṣe ìkọjá ààyè lẹ́ ń ṣe. Ṣẹ́yìn ò mọ̀ pé lẹ̀ Yorùbá ní Lagos State bá Asari dokubo ti sọ ni. Ẹ wá ẹ máa sọ
ẹjọ́ ṣé ẹ rí iná sá ǹjẹ́ ṣé ẹ mọ̀ nǹkan tó ẹ mọ̀ túmọ̀ nǹkan tẹ́ ń sọ nǹkan tí ò yé yín tẹ́ ń sọ̀rọ̀ lé lórí kí lẹ mọ̀ nípa ẹ̀ èdè wo náà sọ ń bẹ̀ ẹ wá máa claim gbogbo wa pátá ni mò ń bá wí ẹ gbọ́ mi yé gbogbo wa pátá ni mò ń bá wí torí wípé a gbúdọ̀ mọ̀ pé bó ṣe rí leléyìí a wà máa wò á máa sọ̀rọ̀ a máa wá dákẹ́ ilẹ̀ Yorùbá ẹ wá fẹ́ sọ di kiri mọ́ wa lọ́wọ́ ẹ fẹ́ sọ dídàkudà mọ́ wa lọ́wọ́ ẹ fẹ́ pa àṣà wa run ẹ àjàjẹ ẹ̀yin olórí ìlú wa ẹ̀yin tẹ́ jẹ́ onípò ẹ̀yin olóṣèlú ìgangan ẹ wàánú àwọn tó ń ba orílẹ̀-èdè Yorùbá jẹ́ ẹ̀yin tẹ́ wà lórí ipò lọ́wọ́lọ́wọ́ ẹ̀kọ́ iléèwé gan kò jọ yín lójú nípa pé kí èdè Yorùbá parẹ́ bàbá Bọ́lá mẹ́ẹ̀ Tinubu mi ò tí ì rí nǹkan pàtó tẹ́ ẹ ṣe sí irú kan lẹ fẹ́ lọ sáìn nísìn pé kí ọkùnrin àtọkùnrin máa fẹ́ra wọn ẹ sáìn nípa pé kí èdè Yorùbá kó máa exist níléèwé kí á lè bá mọ̀ tán ẹ sáìn nípa yẹn bọ̀ ẹ fẹ́ sáìn nípa pé kí ọkùnrin àtọkùnrin torí pé ẹ fẹ́ yáwó loan agreement tó wà ńbẹ̀ tó ń fún yín pé tẹ́ bá ti lè sáìn kan báyìí ẹ ń kó wa sínú ewu gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan ìdọ̀tí lọ́dọ̀ tiwa tí kò lẹ́tọ̀ọ́ sí nílẹ̀ Yorùbá tiwa mi ìsọbòmíì o mi ìsọbòmíì bọ̀ nílẹ̀ Yorùbá wa tí ò bá mu tó jẹ́ pé kìí ṣe nǹkan tó tọ́ sí wa òun leléyìí gbogbo àwọn nǹkan yìí òun lẹ wá ń ṣe. ẹ wá ń ṣe bó ṣe wù yín ẹ bẹ̀ sí parọ́. ẹ bẹ̀ sí sọ oríṣiríṣi ọ̀rọ̀ ẹ bẹ̀ sí wí oríṣiríṣi ọ̀rọ̀ tí ò yẹ kó máa rí bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan yìí jẹ́ nǹkan tó jẹ́ pé nǹkan tá a gbọ́dọ̀ máa wò níran ẹ wá ń ṣe bó ṣe wù yín ẹ ń sọ bó ṣe Ọlọ́run á bi gbogbo yín kìí ṣe ẹ̀bi àwọn tó sọ ọ̀rọ̀ yìí tí èsì ẹ̀bi ẹ̀yin ìjọba wa ẹ̀yin ìjọba wa náà tún ni ọ̀pọ̀lọpọ̀ tó ṣẹlẹ̀ nǹkan tó yẹ ká ẹ gbájúmọ́ ẹ gbájúmọ́ gbogbo ọ̀nà lẹ́fẹ́ fi rówó ebi dẹ̀ pa àwọn aráàlú ìyà ń jẹ àwọn aráàlú ìlú gan ò fara rọ kí láǹfààní àwa lókàn tá à ń ṣe. àwọn nǹkan tó yẹ ká ẹ gbájúmọ́ ká ẹ wá history ẹ káwọn ọmọ lè mọ̀ ẹ gbájúmọ́ èdè tó jẹ́ èdè abínibí wa ẹ fẹ́ parun ó di méjì àwọn tó fi mọ́ àwọn àjòjì wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá ó di mẹ́ta àwọn àjòjì oríṣiríṣi Fúlàní Haúsá àwọn even Benin tó jára wa gan wọ́n fi kílèmù ibi tí ó ṣàyè wọn tí wọ́n ní nǹkan tó wà nù tán bẹ́ẹ̀ ni a gbọ́ rí bọ̀ lẹ́yìn ìgbà táwa bá gbọ́ ìtàn tó máa ṣe wádìí pé níbo ló mo kí yín Mr. Akanji mo kí yín àwa máa tún ṣe ìwádìí dáadáa sí pé àwọn ènìyàn tẹ kíní kan bọ̀ ó máa láwọn tó wà ń bẹ̀ ní àráǹdì yìí gangan àwọn wo ló sọ̀rọ̀ àǹdí ẹ̀ ibi tẹ́yìn ti wá ó wà fà òun ni mo fi sọ àwọn ìtàkàngbà kan ẹ rí i pé mo dárú dán mi ò lè sọ ọmọ torí pé tí mo bá ní máa sọ ọ̀pọ̀lọpọ̀ á kọlu àwọn nǹkan míì ẹ gbọ́ á kọlu àwọn nǹkan míì. Mr. Ọlálùdé mo kí yín Ismail tí a bá ní ká máa fa àwọn ìtàn yọ á kọlu ẹ̀sìn oríṣiríṣi ẹ̀sìn torí ẹ̀ la ṣe sọ́lẹ̀ bọ̀ kò sí bá a ṣe padà fẹ́ ṣe tó bá tún yá tó yá á tún máa sọ náà ni ẹ gbọ́ torí pé kìí sí ọ̀rọ̀ ẹ̀sìn torí bọ̀ bá a ṣe fẹ́ máa sọ àwọn ìtàn yìí ó ń ṣe ìpalára fún gbogbo
orílẹ̀-èdè wa fún ilẹ̀ Yorùbá fún ìrandíran wa bí wọ́n ti ń dá wa lẹ́kùn pé ẹ má sọ àbí nǹkan báyìí tó téèyàn bá sọ ìlú máa bàjẹ́ ìlú máa dàrú àwọn kankan máa tú tí a bá sọ náà ẹ gbọ́ bẹ́ẹ̀ náà ni ìran Yorùbá ṣe máa parun lọ. Mo wá kí brọ́dà mi ẹ̀gbọ́n mi Mr. Haji Abbas mo kí wọn pẹ̀lú iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe nínú ìtàn àwọn náà gbóyè yẹn fún àwọn náà mọ ìtàn yẹn àwọn náà mọ oríṣiríṣi bíbí táwa náà mọ ọ̀tọ̀ ni ẹ gbọ́ àwa máa mú mọ́ra wọn pé ó jọ gàté kò jọ gàté ó jọ gàté kò jọ gàté a máa papọ̀ a máa sọ lódìdí bọ̀ nínú àwọn ìwádìí tàbí ti pé a ti ń wá ìtàn a ti rí pé ó ti ń kan àwọn ibìkan pé tá a bá kàn débẹ̀ nǹkan máa bàjẹ́ bọ̀ téèyàn bá sọ náà létà ẹ má jẹ́ parọ́ fún yín fẹ́ ti ran Yorùbá. Ìran Yorùbá jẹ́ ẹ̀dá kan tó tóbi wọ́n jẹ́ ẹ̀dá kan ẹ gbogbo àwọn equipment ẹ̀ pé kò sí náà nǹkan tá à ń lò a ti sọ fún yín nǹkan tẹ́ bá lè fi ràn wá lọ́wọ́ lórí gbogbo nǹkan àbẹ́fẹ́ polówó ọjà yín àbí nígbà gbogbo tẹ́ bá fẹ́ ṣe àbí ẹ ní nǹkan méjì tẹ́ fẹ́ ṣe fún wa lórí àwọn nǹkan tá a fẹ́ ṣètò àbí ẹ ní làpí tẹ́ lò mọ́ a ní làpí a ní àwọn equipment kọ̀ọ̀kan kò pa dandan gbogbo tẹ́ bá wùkẹ́ fún wa ẹ lè pè wá sórí nọ́mbà wa 082 83 89 2558 082 83 89 2558 lẹ́ẹ̀kan sí 082 83 89 2558 nọ́mbà wa náà nìyẹn ẹ lè pè wá nígbàkigbà bó jẹ́ WhatsApp bó jẹ́ direct call náà ni. So gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ nínú àwọn nǹkan yìí la ṣe fà sẹ́yìn Asari dokubo tóun náà wá tán tó wádìí òun ló lè sọ̀rọ̀ yìí síta ọ̀pọ̀lọpọ̀ ọ̀tán wà tẹ́bí máa mọ̀ pé Nàìjíríà ò kí ń ṣe orílẹ̀-èdè join àbámọ̀lẹ́kọ̀ọ́ ìsónípọ̀ tipátipá ni ẹ gbọ́ ìsónípọ̀ tipátipá Nàìjíríà ò kí ń ṣe orílẹ̀-èdè níwọ̀n gbà òun mo ti máa ń sọ nínú ẹ̀sìn pé kí ló dé tọ́lọ́run ṣe pín wa nígbà yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ níbo lọ́lọ́run ti pín wa mo ti fẹ́ máa lọ sínú ibi tí mo ní mi ò fẹ́ lọ ni. ẹ má bínú. ṣé rí gbogbo wọn náà ló ní ọ̀rọ̀ títí wọn ẹ gbọ́ àwọn ìtàn yìí ẹ má jẹ́ kí ó parun ṣé rí gbogbo àwọn tó sọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí gbogbo àwọn ọba kọ̀ọ̀kan yìí náà àwọn tó ba ilẹ̀ Yorùbá ni àwọn yẹn nǹkan tí wọ́n fẹ́ jẹ òṣèlú làwọn ọba ọ̀pọ̀lọpọ̀ ọba tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ bọ́ ọ̀rọ̀ tẹ́mi sọ yìí tí mo fi sọ wípé ìtàn tí a bá sọ ìtàn tí a bá wá ọ̀tọ̀ tó ni pé ó kà onídìí àtúntì gbé kalẹ̀ pẹ̀lú ọpọlọ orí ẹ̀ pé báwo ló ṣe rí báwo ló ṣe máa ṣàlàyé tó máa yé èèyàn Ọlọ́run nínú Kùránì tẹ́ à ń sọ yìí fún ara ẹ̀ ló sọ pé ìlú tí èdè wọn gan ò bá ti jọra wọn ìlú yẹn ò lè tẹ̀síwájú ìlú tí èdè wọn ò bá ti papọ̀ ìlú yẹn wọn lè ga láyé ìlú tí èdè wọn bá jọra wọn òun ló ń ga òun lẹ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tó jẹ́ pé èdè kan náà ń lò ní ìlú wọn ṣe ń develop sí ẹ jẹ́ tí wọ́n á sọ àṣírí kan fún yín tí gbogbo Nàìjíríà gbogbo Áfíríkà mi sọ Nàìjíríà o gbogbo Áfíríkà tó bá fẹ́ kúrò lóko ẹrú tí ní Áfíríkà bá fẹ́ kúrò nínú wàhálà tó wà màá sọ fún yín lénìí Nàìjíríà náà fi dè gbogbo Áfíríkà Nàìjíríà náà fi dè gbogbo Áfíríkà àṣírí mo tún sọ fún yàtọ̀ fún pé bóyá àwọn èèyàn dá ní èdè Nàìjíríà náà fi dè gbogbo Áfíríkà ó di ìgbà tó kálukú bá script lọ́tọ̀ọ̀tọ̀ òun ni gbogbo Áfíríkà
ní gbogbo nǹkan wọn tó máa dáa ló ṣe máa yanjú nígbésí ayé wọn tó máa rọrùn. Ìtàn tó ní ẹ gbọ́, ìtàn ìwádìí gidi lọ̀rọ̀ tí mò ń sọ, ìtàn ìwádìí tó dájú. Ooo, iná yìí ṣe bálabàla. Ìtàn ìwádìí tó dájú dáadáa tí èsì pé bóyá àní ni ọ̀rọ̀ eléyìí àní wá máa parọ́ fúnra wa kankan lórí kankan níbẹ̀ mọ́. Ẹ jẹ́ ká ṣe ìtàn, ká wá ìmọ̀. Ẹ jẹ́ ká wá ìmọ̀. Tẹ́ bá fẹ́ kọ́ ọmọ ní school, ẹ jẹ́ owó jẹ́ sáyẹ́ǹsì ni, mo jẹ́ geography, ẹ jẹ́ kó jẹ́ Yorùbá ni kí wọ́n translate ẹ̀ sí. Ẹ máa rí pé ó máa yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọpọlọ wọn máa sí. Ẹ̀yin òbí náà ẹ jẹ́ ká máa fi ọ̀rọ̀ Yorùbá bá wọn sọ̀rọ̀. Àwọn ìtàn ilé wa ẹ jẹ́ ká máa kọ́ ọmọ wa náà pé báyìí ni ìtàn ìdílé wa, ìṣẹ̀ṣe làwọn bàbá. Ẹ ń gbọ́, àwọn bàbá wa nǹkan báyìí ni wọ́n ń ṣe nílé wa rí kó tó di pé a di mùsùlùmí àbí kó tó di pé a di kìrìsìtẹ́nì. Ẹ jẹ́ ká máa fi yẹn náà ṣèrántí fún wọn, kí wọ́n máa mọ̀ tàn dílé, kó má ní àfẹ́ lọlé torí pé wọ́n máa ń para wọn ní kíní kan àfàgbà à ń tanra wa ni. Nǹkan tí wọ́n gbé sí wa lọ́kàn ni. Àjàjà wa tá a jẹ́ lẹ́sìn, wọ́n máa pààyàn ni, wọ́n á sì gbá kan, àti pé wà tiwa náà tí ò dáa. Nǹkan tí wọ́n pè wá là ń jẹ́. Gbogbo àwọn nǹkan yóò yẹ ká máa ṣàmójútó ẹ̀. Làwọn ọmọ wa náà ṣe máa mọ ìtàn ilé tá a ti jáde. Ẹ jẹ́ ká ṣe bó bá ṣe yẹ ká ṣe ṣe. Ẹ jẹ́ ká wí bó bá ṣe yẹ ká ṣe wí. Kì í ṣe pé bóyá torí nǹkan kan, gbogbo àwọn tó yẹ pé nǹkan tó bá yẹ kí wọ́n sọ wọn ò ní sọ pàtó, nǹkan tó bá yẹ kí wọ́n wí wọn ò ní wí pàtó. Wọ́n mọ tí mò ń sọ o. Ọ̀rọ̀ ìjà, ọ̀rọ̀ wàhálà náà máa fà lórí Facebook. Wọn ò ní jẹ́ kí ni ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ nínú àwọn ọ̀rọ̀ tá à ń gbé jáde, kí ni ìmọ̀ tá a fẹ́ kọ́ nínú àwọn ọ̀rọ̀ tá a wá ń sọ jáde. Kí ló fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láǹfààní nínú àwọn ọ̀rọ̀ tá a fẹ́ sọ jáde. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó nídìí tó ń wá. Wọn ò ní sọ̀rọ̀ lórí tó ń ṣẹlẹ̀. Gbogbo tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ níbi tó ná kíní ẹ̀ sí. Bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olóòótọ́, àwọn tó bá ń sọ ọ̀rọ̀ gidi náà, ẹ ní rí fíwà lọ́dọ̀ wọn, ẹ ní rí àwọn èèyàn lọ́dọ̀ wọn pé láti wá kọ́ ẹ̀kọ́ ìmọ̀. Ẹ̀yin àgbàlagbà náà lẹ wípé ọmọdé gbọ́n, àgbà gbọ́n, òun la fi tulẹ̀ Ifẹ̀. Ẹ̀yin àgbàlagbà náà lẹ tún sọ wípé kò sí bá àgbàlagbà ṣe lè gbọ́n tó, ọmọ kékeré mi lè gbọ́n ju àgbàlagbà lọ, tó jẹ́ pé nǹkan ẹyọ kan ó lè fi gbọ́n ju àgbàlagbà lọ. Bọ́ ọmọdé lè má láṣọ bí ọmọdé lè má láṣọ bí ó lè má lákísà bí àgbà, bọ́ ó lè láṣọ bí àgbà. Ẹ gbọ́ mi. Láwọn kankan aspect kankan tí máa jẹ́ kó yé wa ni pé tẹ́ bá fẹ́ fi wo olówó, àgbàlagbà máa ṣe ẹrú lábẹ́ olówó tó jẹ́ ọmọ bíbí inú ẹ̀. Àtàrà kanu. Gbogbo àwọn nǹkan yìí ẹ jẹ́ kó jẹ́ nǹkan ẹ̀kọ́ fún gbogbo wa wípé àwọn nǹkan ò lè wá kán máa claim bí tí èsè ilẹ̀ wọn. Èmi ẹ sọ ọmọ Èkó o. Bọ̀ ẹ̀yin ọmọ Èkó, ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ Èkó, òun lè mí pè sákìyèsí. Ẹ̀yin tẹ́ ṣe kí ni o, tẹ́ jẹ́ ọmọ Èkó, bíbí Èkó, ẹ̀yin ni mo pè sákìyèsí o. Ẹ̀yin ni mo pè láti rí pé ẹ dìde kẹ́ ẹ máa dìbọ́ǹkì tí ó ń sọ, kẹ́ ẹ máa mọ̀ pé ìran yín gangan Ìjẹ̀bú Ògùn state ni. Gbogbo bí tẹ́ ti wá Ìjẹ̀bú Ògùn state ni, òun ló sọ̀rọ̀ àǹdẹ̀ Ẹ̀pẹ́ Ìjẹ̀bú ni tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìkòròdú láti Òyìngbò wọ Kòròdú Ìjẹ̀bú ni. Ó yẹ wá dá Lagos Island tẹ́ ẹ̀ sọ yìí, Òyìngbò tẹ́ ẹ̀ sọ yìí, Òyìngbò ló dé Lagos Island. Déjọlá gbogbo bẹ̀yẹn ìrà ni tó jẹ́ igbó. Kí lẹ fẹ́ sọ? Gbogbo tí wọ́n sọ lórí bíríjì wọn clear lẹ́nì, tí wọ́n sanfíìdì lẹ́nì. Níbo lẹ̀yin bọ́ sí mbẹ̀? Ẹ sọ. Iná yìí ń dà wá láàmú púpọ̀. Àwọn nǹkan yìí tèmi máa jí yín sí nìyẹn pé ẹ má jẹ́ ká sùn.
ẹ jẹ́ ká wá mímọ̀ dáadáa, ẹ jẹ́ ká wá ìmọ̀ lórí àwọn nǹkan tá à ń sọ yìí, ẹ jẹ́ ká wá ìmọ̀. Ẹ má jẹ́ kí àṣà àbí èdè Yorùbá kó parun. Èdè Yorùbá ò gbúdọ̀ parun. Èdè Yorùbá kò gbúdọ̀ sí kíni o, kò gbúdọ̀ parun. Èdè Yorùbá ò gbúdọ̀ parun débi pé a wá di pé ó ń parun. Irọ́ o, ẹ má jẹ́ kó parun. A gbúdọ̀ tètè wá nǹkan ṣe sí. A gbúdọ̀ tètè sí kíni? A gbúdọ̀ tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Torí wípé ká má bàa padà sọnù. Ọ̀rọ̀ tèmi á sọ fún gbogbo wa nìyẹn tí máa fẹ́ kẹ́ ẹ mọ̀. Nǹkan tá a ṣe, tá a gbé èdè lédè, tá a ṣe, tá a gbédè lédè, tá a gbé sórí, òun leléyìí. Àfi kó jẹ́ pé a lè dànù. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́, mi ní sọjú báyìí lọ. Tẹ́ bá fẹ́ pè wá lẹ́ẹ̀kan sí, ẹ pè wá sórí nọ́mbà wa 080 83 89 25 58. Lẹ́ẹ̀kan sí 83 89 25 58. Ẹ pè wá WhatsApp. Ẹ ní nǹkan méjì ẹ fẹ́ polówó ọjà ni àbí bákan méjì, ẹ lè pè wá at any time. Ọlọ́run baba lánà á wà pẹ̀lú wa. Mo fi eléyìí ṣe ìlọ, mo kí wa, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ dúró tì wá. A kú oṣù tuntun. Bẹ́ẹ̀ ni pẹ̀lú àṣẹ Ọlọ́run. A jọ bá oṣù yìí já ni. Ẹ̀mí wa á gùn pẹ̀lú àṣẹ Ọlọ́run. A ní ṣubú dànù. Ọlọ́run á gbàdúrà wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. Orí ńláńlá Ọlọ́run á ṣe fún wa. Gbogbo tó kálukú ń tọrọ láti January tí ò tí ì rí ṣe, Ọlọ́run á ṣe fún kọ́dún yìí tó parí pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo tó kálukú wọn pátá, Ọlọ́run bọba láàánú á bá mi ṣàánú fún, á bá mi pèsè fún yín, á ṣe dáadáa fún yín. Aburú ayé kò ní ṣẹlẹ̀ sí yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ máa lọ rí, ẹ dẹ̀ máa bọ̀ rí ni. Èyí tó kù tọ́dún yẹn á fi parí, wọn ní gbé yín gbìn, wọn ní gbé yín sínú sàárè, wọn ní rọ́ọ̀sì lọ hospital o. Àlàáfíà lẹ́bi lùgbà, ní fọwọ́ méjì gbọ́mọ sí pẹ̀lú àṣẹ Ọlọ́run. Á máa lọ rí, á dẹ̀ máa bọ̀ rí ni. Iṣẹ́ ìkéde owó ńlá Ọlọ́run á bá mi ṣe fún yín. Mrs. Olúwatóyìn, mo kí yín lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run.